Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé àbí lẹ́nu iṣẹ́. Ọ̀dẹ̀dẹ̀ ọ̀dá bí o. Ẹ kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ ìsinmi tó wà lọ́kànkán tá ń wò yìí, ọjọ́ 7 oṣù keje okòólélẹ́gbàá ọdún àtẹ̀yọ 5 yìí. Bí a ṣe ń kẹ́kọ̀ọ́ náà, a ó dá lábùkún fún lórúkọ Jésù. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà, lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà, orí ọ̀rọ̀ tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni Jésù sọ àsọtẹ́lẹ̀ ìparun tẹ́ḿpìlì. Jésù sọ àsọtẹ́lẹ̀ ìparun tẹ́ḿpìlì. A ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé ìhìnrere ti Mátíù orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí 14. Mátíù orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 14. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé Jésù sì jáde lọ, ó ti tẹ́ḿpìlì kúrò, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá láti fi kíkọ́ tẹ́ḿpìlì hàn án. Jésù sì wí fún wọn pé, ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí? Lóòótọ́ ni mo wí fún yín, kì yóò sí òkúta kan níhìn tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Bí ó sì ti jókòó lórí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní kọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí ó ṣẹ? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé? Jésù sì dáhùn, ó wí fún wọn pé, ẹ kíyèsára kí ẹnikẹ́ni kó má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ ó wá lórúkọ mi wípé èmi ni Kristi, wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ̀yin ó sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò wà ní ibi púpọ̀. Gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Nígbà náà ni wọ́n ó fi yín fúnni láti jẹ níyà, wọ́n ó sì pa yín, a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀, wọ́n ó sì máa ṣòfófó ara wọn, wọ́n ó sì máa kórìíra ara wọn. Wòlíì èké púpọ̀ ni yóò dìde, wọ́n ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù, ṣùgbọ́n ẹni ó bá forí tì í títí dé òpin, òun ni a ó gbàlà. A ó sì wàásù ìrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè. Nígbà náà òpin yóò dé. Nígbà náà òpin yóò sì dé. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí ní ọ̀sẹ̀ yìí. Kí Olúwa ó túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí ọkàn àyà wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ akọ orí, ó ní ẹsẹ̀ ìkejì ìwé tá a kà tán. Mátíù orí 14 ẹsẹ̀ ìkejì. Ẹ gbọ́ bó ti wí lẹ́ẹ̀kan sí i. Jésù sì wí fún wọn pé, ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí? Lóòótọ́ ni mo wí fún yín, kì yóò sí òkúta kan níhìn yìí tí a ó fi lélẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, kì yóò sí òkúta kan níhìn yìí tí a ó fi sílẹ̀ lórí òkejì tí a kì yóò wó lulẹ̀. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ mọ́nigbàgbé nù, ẹ̀jẹ̀ àfọ́sọ́kàn wa. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí. Olúwa yóò bùkún fún yín ní orúkọ Jésù Kristi.
láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ni à ń ti kẹ́kọ̀ọ́ nípa Jésù àti tẹ́ḿpìlì. Tẹ́ ẹ bá sì gbàgbé ní ọ̀sẹ̀ àkọ́kọ́ a kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe mú Jésù lọ sí tẹ́ḿpìlì nígbà ọmọdé rẹ̀ táwọn òbí rẹ̀ mú lọ nígbà tó wà lọ́mọ ọdún 12, tí àwọn òbí rẹ̀ mú lẹ́yìn lọ sí Jerusalem láti lọ ṣàjọyọ̀ àjọ ìrékọjá. Ìgbà tí Jésù wọnú tẹ́ḿpìlì ó pè é ní ilé bàbá òun. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 41 sí 42. Lọ́sẹ̀ kejì bákan náà, gẹ́gẹ́ bí Olúwa ọjọ́ ìsinmi, Jésù fi kọ́ wa wípé ká máa ṣiṣẹ́ àánú, ká sì máa ṣe àwọn iṣẹ́ ìgbọ́dọ̀ mọ́ ṣe iṣẹ́ tó pọn dandan ní ọjọ́ ìsinmi. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 1 sí 8. Ní ọ̀sẹ̀ kẹta, Jésù a rí ìmúmúláyà rẹ̀ bí ìjẹ́ mímọ́ àti ìfúnlọ́wọ̀ tó ga ó ṣe jẹ Jésù lógún lórí ọ̀rọ̀ tẹ́ḿpìlì. Torí náà Jésù ṣe àfọ̀mọ́ tẹ́ḿpìlì nípa lílé àwọn tí ń tà àtàwọn tí ń rà nínú rẹ̀, àwọn pàṣípààrọ̀ owó, lílé wọn jáde ráúráú kò nínú tẹ́ḿpìlì. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Jòhánù orí 2 orí 3 ẹsẹ̀ 13 sí 25, Mátíù orí 2 ẹsẹ̀ 13 sí 25. Èyí tí ń kọ́ wa pé ibi ìjọsìn kìí ṣe bí ọjà títà, ibi ìjọsìn kìí ṣọjà ọba, ká má máa tajà níbi ìjọsìn. Nínú ẹ̀kọ́ tó wá gbẹ̀yìn oṣù yìí, nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí tó gbẹ̀yìn oṣù yìí, Jésù sọ àsọtẹ́lẹ̀ ìparun tẹ́ḿpìlì. Tẹ́ḿpìlì tó pè ní ilé bàbá òun, Jésù sọ àsọtẹ́lẹ̀ ìparun rẹ̀ nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí. Bí àwa ṣe tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà, ẹsẹ̀ 24 gan-an ni ẹ̀kọ́ wa dálé lórí, àbí orí 24 gan-an lẹ̀kọ́ wa dálé lórí, ṣùgbọ́n nínú orí 17 lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ni Jésù ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àsọgbẹ̀yìn, ìtàkùrọ̀sọ rẹ̀ tó gbẹ̀yìn ní gbangba nínú orí 23 ìwé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìtàkùrọ̀sọ rẹ̀ tó gbẹ̀yìn ṣáájú ìkànmágbélébùú rẹ̀ ní gbangba. Nínú ìtàkùrọ̀sọ yìí la ti rí pé Jésù ṣàkíyèsí pé ẹ̀sìn Júù ó ti dàbí ìtọpinpin òfin lásán àtojúlarí, ìgbàgbọ́ òdínú. Àkọsílẹ̀ yìí wà nínú orí 23 ìwé Mátíù bẹ̀rẹ̀ látẹsẹ̀ 1 sísàlẹ̀. Ojúlarí nígbà ẹ̀sìn Júdà, ìgbàgbọ́ òdínú mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tọ́lọ́run rán sí wọn ni a ṣe kú pa. Gbogbo gbìyànjú Jésù pàápàá lórí wọn ó dàbí ẹni pé pàbó ló fẹ́ já sí. Èyí ló mú kí òǹkọ̀wé Jòhánù, ìhìnrere Jòhánù nínú orí 1 rẹ̀ ẹsẹ̀ 11 ló fi wípé ó tọ̀ àwọn tí ẹ̀ wá, àwọn tí ẹ̀ ò gbà. Bí wọ́n ṣe pa díẹ̀ nínú àwọn wòlíì tó ṣáájú Jésù náà, wọ́n fẹ́ pa òun gan náà, wọ́n ti fẹ́ pa. Wọn ò ní fẹ́ pa òun náà. Ìdí nìyí nínú orí 23 ìwé Mátíù ẹsẹ̀ 2 tí Jésù fi ní, sáwò a fi ilé yín sílẹ̀ fún yín láwo. Jerúsálẹ́mù, sáwò a fi ilé rẹ̀ lẹ̀ fún ọ láhoro. Lẹ́yìn èyí ni Jésù wá sọ àsọtẹ́lẹ̀ tẹ́ḿpìlì nínú ìwé Mátíù orí 24 tá a ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ 2. Àsọtẹ́lẹ̀ yìí wá mú káwọn ọmọ ẹ̀yìn béèrè gbáǹkọ́gbì 3 lọ́wọ́ Jésù. Kí làwọn ìbéèrè náà? Àkọ́kọ́ nínú àwọn ìbéèrè náà ni pé ìgbà wo níparun tẹ́ḿpìlì ó jẹ́? Ìkejì, kí ni yóò ṣe àmì ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì? Ìkẹta, kí ni yóò ṣe àmì òpin ayé yìí? Sáà bàbá wa lẹ̀ Yorùbá ní gbọ̀ngbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀. Èyí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n nù béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí òní méjèèjì. Àkọ́kọ́, kí ni yóò ìgbà wo níparun tẹ́ḿpìlì ó jẹ́? Kí ni yóò sì ṣe àmì bíbọ̀ Jésù lẹ́ẹ̀mejì? Níta fẹ́ kọ́kọ́ lé lórí nù.
ìdí inú tí ẹ̀kọ́ wa yìí fi pín sí ọ̀nà méjì. Ẹ máa bá wa kà lọ. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa a pè é ní Jésù kéde ìparun tẹ́ḿpìlì. Jésù kéde ìparun tẹ́ḿpìlì. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ méjì àkọ́kọ́ ìwé tá a kà tán. Ìwé mímọ́ ní lẹ́ẹ̀kan sí Jésù sì jáde lọ. Ó ti tẹ́ḿpìlì kúrò. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá tọ̀ ọ́ wá láti fi kíkọ́ tẹ́ḿpìlì hàn án. Jésù sì wí fún wọn pé ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí. Lóòótọ́ mo wí fún yín, kì yóò sí òkúta kan níhìn tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Lóòótọ́ mo wí fún yín, kò ní í sí òkúta kan níhìn tí a ó fi lélẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Kí ló mú Jésù sọ gbólóhùn yìí? Torí bí ẹ̀sìn Júù ṣe dàní, torí ipò ti di àfojúse má fọkàn sí, ó ti di pínpín òfin lásán. Èyí mú Jésù sọ ìsọtẹ́lẹ̀ ìparun tẹ́ḿpìlì. Tẹ́ḿpìlì yìí ó sì ní òpómúléró ẹ̀sìn Júù. Ó ní àmì ìwà láàyè Ọlọ́run láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Bí a ti ṣàkíyèsí nínú ẹ̀kọ́ tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá, ọba Dáfídì ńlọlọ́run fún ní ìṣípayá ìṣíníyè láti kọ́ tẹ́ḿpìlì fún un. Òun ló ní èrò rere wu, bó tilẹ̀ jẹ́ pé kò láǹfààní àti kọ́. Ọmọ rẹ̀ tó jọba lẹ́yìn rẹ̀ Sólómọ́nì òun ló kọ́ tẹ́ḿpìlì. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pẹ̀yìn dà lọ́dọ̀ lẹ́yìn Ọlọ́run, Bábílónì dìde ó gbógun tì wọ́n, ó sì bí tẹ́ḿpìlì tí Sólómọ́nì kọ́ ó bì wó, ó sì kó gbogbo àwọn ọmọ Ísírẹ́lì lọ sóko ẹrú ní Bábílónì. Wọ́n sì wà lóko ẹrú fún 70 ọdún. Lẹ́yìn 70 ọdún, Ọlọ́run tó fún wọn lórí ọ̀fẹ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì láti padà wá sí ilẹ̀ wọn. Ǹdé tí wọ́n dé lábẹ́ àkóso Serubábélì àti Jẹ́ṣúà, wọ́n bẹ̀rẹ̀ sí tún kọ́ tẹ́ḿpìlì tuntun mìíràn. Pẹ̀lú ìrànlọ́wọ́ ìṣíníyè iṣẹ́ ìránṣẹ́ wòlíì Ágáì, wọ́n kọ́ tẹ́ḿpìlì ọ̀hún parí, wọ́n sì ń jọ́sìn nínú rẹ̀. Ní nǹkan bí ogún ọdún ká tó bí Jésù, ọba Hẹ́rọ́dù ó tún tẹ́ḿpìlì náà ṣe fún wọn, bó tiẹ̀ jẹ́ kó ṣèlú ló fi ṣe. Tẹ́ḿpìlì yìí tí ọba Hẹ́rọ́dù wá tún ṣe òun ni Jésù wọ́n ń ṣàsọtẹ́lẹ̀ rẹ̀ nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí pé òkúta ọ̀kan kò ní dúró lórí èkejì. Èyí ló mú káwọn ọmọ ẹ̀yìn Jésù wá máa béèrè pé ìgbà wo lèyí yóò jẹ́ Olúwa mi? Ìgbà wo lèyí yóò ṣẹlẹ̀? Òǹkọ̀wé Jòhánù, nígbà tí Jésù béèrè nígbà táwọn ọmọ ẹ̀yìn Jésù béèrè ìgbà wo lèyí yóò jẹ́? Nínú ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Mátíù orí 24 ẹsẹ̀ ìkẹta, ìwé mímọ́ ní bí ó sì ti jókòó lókè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn tọ̀ wá ní kọ̀kọ̀ wípé sọ fún wa nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ? Ìgbà wo ni ó jẹ́? Ajínrere Mátíù tó kọ̀wé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́ kò sí àkọsílẹ̀ ìdáhùn Jésù fún ìbéèrè táwọn ọmọ ẹ̀yìn yẹn béèrè. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Lúùkù ó ṣe àkọsílẹ̀ ìdáhùn sí ìbéèrè yẹn. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ ṣí pẹ̀lú mi síwé Lúùkù orí 21 ẹsẹ̀ 20 títí dé 24. Ibẹ̀ ni Lúùkù ti ṣe àkọsílẹ̀ ìdáhùn Jésù sí ìbéèrè ìgbà wo ni wíwó tẹ́ḿpìlì ó jẹ́? Lúùkù orí 21 ni ẹsẹ̀ 20 títí dé 24. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Nígbà tí ẹ̀yin bá rí tí a fi ogun yí Jerúsálẹ́mù ká, ẹ mọ̀ nígbà náà pé ìsọdahoro rẹ̀ kù sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ 21. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà kí ó sá lọ sórí òkè, àti àwọn tí ń bẹ láàrin rẹ̀ kí wọn kí ó jáde kúrò, kí àwọn tí sì ń bẹ ní ìgbèríko kí wọ́n má ṣe wọnú Jerúsálẹ́mù lọ, nítorí ọjọ́ ẹ̀san ni ọjọ́ wọ̀nyí, kí a lè mú ohun gbogbo tí a ti kọ̀wé rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n
ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ń fi ọmú fún ọmọ mu ní ọjọ́ wọn nì, nítorí tí ìpọ́njú púpọ̀ yóò wá lórí àti ìbínú sí àwọn ènìyàn wọ̀nyí. Wọ́n ó sì ti ojú idà ṣubú, a ó sì dì wọ́n nígbèkùn lọ sí orílẹ̀-èdè gbogbo. Jerúsálẹ́mù ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní ẹsẹ̀ àwọn kèfèrí títí àkókò àwọn kèfèrí yóò fi kún. Bí ìṣubú tẹ́ḿpìlì ó sì ṣẹlẹ̀, bí ìwópalẹ̀ Jerúsálẹ́mù ó sì ṣẹlẹ̀ nínú àsọtẹ́lẹ̀ Jésù gẹ́gẹ́ bí ìdáhùn Jésù sí béèrè àwọn ọmọ ẹ̀yìn lórúkọ̀wé Lúùkù kọ fún wa. Ǹjẹ́ wàá mọ̀ pé bí Jésù ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí, bí Jésù ṣe sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀. Ní nǹkan bí 40 ọdún lẹ́yìn tí Jésù ti gòkèrè ọ̀run tán, ó ní ọkùnrin kan tá ń pè ní Títù, olórí ogun Róòmù ni, olóṣáájú ogun ará Róòmù, tí wọ́n sì bi tẹ́ḿpìlì wó, tí wọ́n bi Jerúsálẹ́mù wó. Láti ìgbà náà ní AD 70, láti ìgbà náà tó di òní tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, kò sí tẹ́ḿpìlì kankan ní Jerúsálẹ́mù. Orílẹ̀-èdè tá ń pè ní Ísírẹ́lì gan ò sí mọ́ láti ìgbà náà. Orílẹ̀-èdè tá ń pè ní Ísírẹ́lì lónìí lẹ́yìn ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì, ó ní ìjọba àpapọ̀ gbogbo àgbáyé táwọn olóyìnbó ń pè ní United Nations Organization, ó ní à ń dálẹ̀ ní 1948. Àsọtẹ́lẹ̀ Jésù tó sọ bí ó ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀. Èyí tó fi hàn wá wípé nígbàkúùgbà tí ìgbàgbọ́ bá ti di àfojúṣe mọ́fọkànṣe, tó ti di kan pépé òfin lásán, ìparun nígbẹ̀yìn rẹ̀, tó sì jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run lónìí. Ẹ má jẹ́ gbàgbọ́ wa ó dàfojúṣe mọ́fọkànṣe. Tí gbàgbọ́ bá ti dàfojúṣe mọ́fọkànṣe, ìparun ni ó gbẹ̀yìn rẹ̀. Ibi tábàlà àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti tẹnubodò tó ti mú mi lọ́sẹ̀ yìí nù, tó sì sún wa sí abala kejì tá a pè ní àkókò àti àwọn àmì ìpadàbọ̀ Jésù. Àkókò àti àwọn àmì ìpadàbọ̀ Jésù. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 1 sí 14 ìwé Mátíù orí 14 tá a ti ń kẹ́kọ̀ọ́. Mátíù orí 14 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí 14 lábalẹ̀ fìdí ẹ̀kọ́ wa. Àkókò àti àwọn àmì ìpadàbọ̀ Jésù. Ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì àti òpin ayé, ìbejì tó jọra wọn ni wọ́n, tí wọn kì í sì yára wọn. Ní ìdáhùn sí ìbéèrè àwọn ọmọ ẹ̀yìn nípa òpin ayé, Jésù pàkíyèsí wọn sí àwọn nǹkan mẹ́fà wọ̀nyí. Ó sì kìlọ̀ gidigidi pé lákọ̀ọ́kọ́, ẹ̀tàn pọ̀. Àmì àkọ́kọ́ tí Jésù sọ̀rọ̀ ń pa rẹ̀ lò, ẹ̀tàn yóò pọ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ 4, 5 àti 11 wí. Ẹsẹ̀ 4, 5 àti 11 ní Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé ẹ kíyèsára ẹ̀yin ọmọ ẹ̀yìn mi, kí ẹnikẹ́ni tó má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ wà ní orúkọ mi wípé èmi ni Kristi, wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹsẹ̀ 11 wá fọbalé, ó ní wòlíì èké púpọ̀ ni yóò dìde, wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Torí náà mẹ́jọ yà yín lẹ́nu tẹ́ ẹ bá ti rékè wòlíì tí ń pọ̀ nú ayé lónìí. Jésù ti kìlọ̀ fún wa pé wọ́n pọ̀. Nǹkan àkọ́kọ́ tí Jésù mẹ́nubà gẹ́gẹ́ bí àmì òpin ayé, gẹ́gẹ́ bí àmì ìpadàbọ̀ rẹ̀. Nǹkan kejì tí Jésù mẹ́nubà gẹ́gẹ́ bí àmì ìpadàbọ̀ rẹ̀ òpin ayé, òun ni ogun yóò pọ̀. Nítorí inúnibí ni èèyàn síra wọn, orílẹ̀-èdè sórílẹ̀-èdè, ogun ọ̀pọ̀. Ẹsẹ̀ 6
àti abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkeje ló fìdí èyí múlẹ̀. Ẹgbọ́n tọrọ Ọlọ́run wí, ẹ̀yin ó sì gbúrò ogun àti ìdágìrì ogun, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà, ẹ má sojo, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kó má ṣẹlẹ̀, ṣùgbọ́n òpin ayé kì í ṣe ìsinsìnyí. Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, ilẹ̀ ọba ó sì dìde sí ilẹ̀ ọba. Torí náà tẹ́ ẹ bá rí Russia tó dìde sí Ukraine, ẹ má mi kàn, òpin kì í ṣe ìsinsìnyí. Ilẹ̀ ọba ó dìde sí ilẹ̀ ọba, orílẹ̀-èdè ó dìde sí orílẹ̀-èdè. Ogun ọ̀pọ̀, ṣùgbọ́n Jésù ní ká má mi kàn. Ohun kan kẹta tí Jésù mẹ́nubà, òun ni àjálù burúkú. Àjálù burúkú ó pọ̀ nítorí ìwà àti iṣẹ́ àwa èèyàn. Ṣùgbọ́n Jésù ní káwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ká má káyà òkè nítorí rẹ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ abala kejì, ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ, ìwé mímọ́ ní ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò wà níbi púpọ̀. Gbogbo nǹkan wọ̀nyí ìpilẹ̀ṣẹ̀ ìmọ́jú ni wọ́n, foundation ni wọ́n, ìbẹ̀rẹ̀ ni wọ́n, wèé sópin. Àjálù burúkú ó pọ̀, àjàkálẹ̀ àrùn. Torí náà tẹ́ ẹ̀ máa ń gbọ́ oríṣiríṣi fáírọ́ọ̀sì tẹ́ ẹ̀ gbọ́ orí ti ń dé. Ara àwọn àmì ìpadàbọ̀ Jésù ni àti òpin ayé. Ohun kan karùn-ún tí Jésù mẹ́nubà gẹ́gẹ́ bí àmì òpin ayé àbí ìpadàbọ̀ rẹ̀, ó ní pé ìgbóguntì ó pọ̀, ìkórìíra ó pọ̀, ìkọ̀sẹ̀ ó pọ̀, òfófó ó pọ̀, ìjákulẹ̀ ó pọ̀, ìrẹ̀wẹ̀sì ọkàn ó pọ̀, ìbojúwẹ̀yìn ó pọ̀, ìpadà sẹ́yìn ó pọ̀ láàrin àwọn tí wọ́n gbàgbọ́ pàápàá. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹsàn-án, ìkẹwàá àti kejìlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìwé mímọ́ ní nígbà náà ni wọ́n fi yín fúnni láti jẹ níyà láìṣẹ̀. Nítorí pé ẹ gba Jésù, wọ́n fi yín fúnni láti jẹ yíyà. Wọ́n tiẹ̀ pa yín, a sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ ó kọsẹ̀ nígbà tí ìnira yẹn bá pọ̀. Wọ́n ó sì máa ṣòfófó ara wọn nígbà tí ara ò bá rọ̀ wọ́n. Wọ́n ó sì máa kórìíra ara wọn. Àwọn nǹkan wọ̀nyí, ìgbógunti, ìkórìíra, ìkọsẹ̀, òfófó, ìjákulẹ̀, ìrẹ̀wẹ̀sì ọkàn, ìbojúwẹ̀yìn, padà sẹ́yìn inú ìgbàgbọ́, Jésù ní gbogbo yẹn ó máa ṣẹlẹ̀. Ara àwọn àmì tó yá kíyèsí ni, ó sì ti ń ṣẹlẹ̀. Tẹ́ bá wá wo ẹsẹ̀ ìkejìlá, Jésù ní ẹ̀ṣẹ̀ ó di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó sì di tútù. Ẹ̀ṣẹ̀ ó di méjì épinni, kò tí ẹ̀ ní jẹ́ tí jọ̀yàn lójúmọ́. Ohun gbogbo táwọn bàbá wa kà lẹ́sẹ̀ gidi tí wọ́n bẹ̀rù yóò di nǹkan tá a mọ̀ fún lóko míì, afẹ́ ni, ó gbádùn ara ẹni. Ẹ̀ṣẹ̀ ó di méjì épinni. Àwọn àmì òpin ayé àti ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹrin tí Jésù sọ. Ẹlẹ́ẹ̀karùn-ún tí Jésù sọ gẹ́gẹ́ bí àmì ìpadàbọ̀ rẹ̀, òun ni pé ìhìn rere yóò tàn kárí ayé. Ìhìn rere yóò tàn kárí ayé. Ìgbà tí ìhìn rere bá kárí ayé, tí ẹnìkan kan ò ní àríwísí pé wọ́n gbọ́ nípa ìhìn rere, ìgbà yẹn lòpin ó dé. Tẹ́ bá wẹsẹ̀ ìkẹrìnlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní a ó sì wàásù ìhìn rere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè. Nígbà náà òpin ó dé. Gbogbo ayé ó lè má gba Jésù o, ṣùgbọ́n wọ́n gbọ́ kí wọ́n má bàa ní àwáwí pé àgbọ́ ni àwa náà bá gbà á. Èyí tó wá parí rẹ̀, ó ní pé Jésù wá fọba lé, ó sì kìlọ̀ fún wa nínú ẹsẹ̀ ìkẹtàlá pé ẹni ọba wa forí tì í títí dé òpin, ẹni ọba forí tì í títí dé òpin, ẹni ó bá fàyà rán títí dé òpin, òun là ó gbà. Èyí tí pé èmi àtẹ̀yìn wípé ká dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa, ó yòówù tó lè dé. Ká má ṣe yẹsẹ̀ nínú ìgbàgbọ́ wa, ó yòówù tó lè dé. Christian má ti wá sí mi láàrin ọ̀tá lọ́wọ́, ká máa ṣọ́ra, ká sì máa fojú sọ́nà de ìpadàbọ̀ olùgbàlà wa.
láti ìgbà ayé ti ṣẹlẹ̀. Ó ní gbogbo àwọn nǹkan tí Jésù tọ́ka sí yìí ní ti ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣùgbọ́n lákòókò tiwa yìí ó ń peléke sí i, ó sì ń fi hàn wá wípé òpin dé tán, ìpadàbọ̀ Jésù dé tán. Torí náà bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ á ṣọ́ra, ẹ jẹ́ á múra, ẹ jẹ́ á dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa títí dé òpin. Ẹ jẹ́ á forítì tó fi jẹ́ pé ìgbà Jésù bá dé a ó lè gba èrè. Ẹ jẹ́ á dúró ṣinṣin, ẹ jẹ́ á wà ní ìṣọ́nà tó fi jẹ́ pé ìgbà Jésù bá dé yóò bá wa ní ìṣọ́nà. Ìdí nìyí tá a fi parí ẹ̀kọ́ yìí pẹ̀lú ọ̀kan nínú àwọn orin wa, gbà Jésù bá dé láti pín èrè. Àdúrà mi ni pé Olúwa yóò mú gbogbo wa dúró títí dópin. Ẹ kọrin náà pẹ̀lú mi ká sì mú ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró. Mú mi dúró dópin. Gbà Jésù bá dé láti pín èrè. Ṣùgbọ́n ká tó kọrin yẹn, ẹ jẹ́ kí n sáré sọ àwọn kókó díẹ̀ nínú ẹ̀kọ́ yìí. Mo sì fẹ́ sọ àwọn kókó bíi 5 èyí tí ó ṣe pàtàkì fún wa láti dìmú fún ìgbé ayé gbádùn wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi lónìí. Ìkíní tí mo sì fẹ́ tẹnumọ́ náà ni wípé nígbà tí ìgbàgbọ́ bá dàfojúse, má fọkàn sí, kò ní pẹ́ parun. Nígbà tí ìgbàgbọ́ bá di àfojúse, má fọkàn sí, kò ní pẹ́ parun. Má ṣe jẹ́ onígbàgbọ́ ọ̀rọ̀ ẹnu mi ni ẹ gbọ́, ẹ má wò sí mi. Má ṣe jẹ́ onígbàgbọ́ ojú lásán, jẹ́ ojúlówó ọmọlẹ́yìn Kristi. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká dúró ṣinṣin inú ìgbàgbọ́ wa, jẹ́ káyé rí Jésù nínú rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé orin tá a fi parí ẹ̀kọ́ wa lọ́sẹ̀ tó kọjá nù, jẹ́ káyé rí Jésù nínú rẹ̀. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé gbogbo ọ̀rọ̀ tí Jésù sọ tá a kọ sílẹ̀ nínú ìwé mímọ́, ẹ jẹ́ ká dì wọ́n mú, ẹ jẹ́ ká dúró lórí wọn, torí gbogbo ẹ̀ ni ó ṣẹ. Kí ló jẹ́ wí bẹ́ẹ̀? Ó ní wípé Jésù sàsọtẹ́lẹ̀ ikú àti àjíǹde rẹ̀ ó ṣẹ o. Jésù sọ àsọtẹ́lẹ̀ wíwó palẹ̀ tẹ́ḿpìlì, òkúta kan ò ní dúró lórí èkejì, ó ṣẹ o. Jésù sọ àsọtẹ́lẹ̀ ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, yóò ṣẹ o. Gbàgbọ́, máa fojú sọ́nà fún o, wà ní ìmúrasílẹ̀ o, má ṣe jẹ́ kí dídé Jésù bá ọ lójijì o. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká ṣọ́ra fún àwọn atannijẹ tí wọ́n kúnnú ayé lónìí, àwọn ẹlẹ́tàn tí wọ́n kúnnú ayé lónìí, àwọn èké wòlíì, àwọn èké Kristi, àwọn èké olùkọ́ni, àwọn èké pàìtọ́, àwọn èké àlùfáà, àwọn èké bíṣọ́ọ̀bù, àwọn èké G.O. general overseer. Ẹ ṣọ́ra fún wọn, ẹ má kó sínú tàkúté wọn, kẹ́ ẹ má bàa di ẹran jẹ fún wọn, kẹ́ ẹ sì má bàa gbé nínú ìyà ìnípẹ̀kun tí wọ́n jẹ. Jésù kìlọ̀ fún wa ó ní ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì, èké Kristi ni ó wà, tí wọ́n wà lórúkọ òun, tí wọ́n láwọn ní Kristi náà. Ẹ ṣọ́ra o. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí ń pè wá níjà wípé ká farada ìpọ́njú àti ìgbógunti yòówù tó lè dé bá wa nínú ìrìn àjò gbàgbọ́. Káàkiri ayé láti bẹ̀rẹ̀ látòrí àwọn àpọ́stélì láti ń gbógun táwọn ọmọ ẹ̀yìn Kristi títí dòní. Ohun yòówù tó lè dé, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká farada. Ìpèníjà yòówù tá a lè ní, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká farada títí dé òpin. Ká má bojú wẹ̀yìn, ká má gbọ̀jẹ̀gẹ́, ká má rẹ̀wẹ̀sì, ká forí tì í títí dé òpin. Torí ẹni ó bá forí tì í títí dé òpin ńlá gbàlà o. Ní ìparí, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká mú ìtànkálẹ̀ ìhìn rere Jésù lọ́kùnkúndùn kárí ayé. Ká sa gbogbo ipá wa láti tan ìhìn rere Kristi kárí ayé, nílùú, nílé, níbi gbogbo, lẹ́nu iṣẹ́, láàrin orílẹ̀-èdè wa àti àwọn orílẹ̀-èdè mìíràn tó yí wa ká. Ká má ṣe dákẹ́ ní sísọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn. Ẹni ó bá fẹ́ ló lè wá o, ṣùgbọ́n kẹ́nikẹ́ni ọmọ ní àríwísí pé ní ọ̀gbọ́.
ìwé mímọ́ ní a sì kéde ìhìnrere náà káàkiri gbogbo ayé, nígbà náà ni òpin yóò dé. Má ṣe jẹ́ kẹ́nikẹ́ni orí àwáwí ṣe pé ìwọ lọ sọ̀rọ̀ ìhìnrere fóun tóun fi gba Jésù. Boríborí gbogbo rẹ̀, ẹ̀yin bàbá àti màmá, ẹgbẹ́ àtàbúrò tẹ́ ń gbọ́ mi nílé, ẹ jẹ́ ká wà ní ìmúrasílẹ̀ dígbídígbí dé ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ á máa sọ́nà dé, nígbà tó bá sì dé yóò pín wa ní èrè. Ìdí orin tá a fi ń parí ẹ̀kọ́ yẹn gẹ́gẹ́ mo ṣe sọ fún wa nù pé gba Jésù gbà dé láti pín èrè, bójọ́sán tàbí lóru yóò hárí wa níbi tá a gbé ń sọ̀nà, pẹ́ látùpá wá tí ń tàn. A lè wí pé àmúra tán ara láti lọ sílé dídán, yóò há bá wa níbi tá a gbé ń sọ̀nà dúró, tí t'Olúwa yóò fi dé. Bí lówùúrọ̀ lè àfẹ̀mọ́júmọ́ ni yóò pè wá lọ́kọ̀ọ̀kan, gbàtà f'Olúwa lẹ́bùn wa padà, yóò wá dáhùn pé ó ṣeun. A lè wí pé àmúra tán ara láti lọ sílé dídán, yóò wá bá wa níbi tá a gbé ń sọ̀nà dúró, tí t'Olúwa yóò fi dé. Àsọtọ́ nínú ìlànà rẹ̀ tí sa ipá wa gbogbo, bí ọkàn wa kò bá dá wa lẹ́bi, a ò ní sinmi ògo. A lè wí pé àmúra tán ara láti lọ sílé dídán, yóò wá bá wa níbi tá a gbé ń sọ̀nà dúró, tí t'Olúwa yóò fi dé. Ìbùkún ni fún àwọn tí ń ṣọ̀nà, wọn ò pín nínú ògo rẹ̀. Bí ó bá dé lọ́sàn tàbí lóru, yóò wá bá wa ní ṣọ̀nà. A lè wí pé àmúra tán ara láti lọ sílé dídán, yóò wá bá wa níbi tá a gbé ń sọ̀nà dúró, tí t'Olúwa yóò fi dé. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Ẹ ṣé púpọ̀ tẹ́ dúró títí dé òpin ẹ̀kọ́ yìí. Bí ẹ̀kọ́ yìí bá kò kún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ àtàwùjọ tẹ́ ẹ wà. Tẹ́ ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀ tààrà, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà nọ́mbà WhatsApp yìí: àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààràtà
sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp tí mo fẹ́ pè jáde yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ láti máa pàdé, mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo nínú ìjọ wa. Àdúrà mi ni pé bàtà bá pàdé ní ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 27 oṣù keje 2025 yìí, Olúwa tó ṣí wa ní èyí báyìí lọ, yóò forí ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ẹ jẹ́ gbogbo wa ó tètè dé lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ká sì jọ kẹ́kọ̀ọ́ yìí. Ẹ jẹ́ a kópa ribiribi nínú kíláàsì wa, gbogbo wa ó sì dá lábùkún fún lórúkọ Jésù. Títí ìgbà náà, ire o.